Ẹ tún káàbọ̀ sórí ètò ìròyìn yàjóyàjó fún tòní láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì kẹrìndínlógún tó kalẹ̀ sí Àwọ̀tán. Orímádégún Àyìndé lórúkọ tèmi. Ètò ìdìbò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun, èmi ò mọ̀ ládéhùn àjọṣepọ̀ pẹ̀lú ẹnikẹ́ni, Arẹ́gbẹ́ṣọlá fọhùn sọ jáde. Ètò ìdìbò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun, èmi ò mọ̀ ládéhùn àjọṣepọ̀ pẹ̀lú ẹnikẹ́ni, Arẹ́gbẹ́ṣọlá fọhùn jáde. Yorùbá bọ̀ wọ́n ní ó ti wí làwí àìpé kí ló wí. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni àsámọ̀ ọ̀rọ̀ yìí rí fún ẹni tí ó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá, látàrí ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́dún 2026 nípínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀rọ̀ yìí ló wáyé níbi àpèjẹ kan tí wọ́n fi sọrí àjọ̀dún oríkádún 72 ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá nílùú Òṣogbo, èyí tí àwọn ẹgbẹ́ kan tí orúkọ wọn ń jẹ́ Ọmọlúàbí ṣe agbátẹrù rẹ̀ láti bá Arẹ́gbẹ́ṣọlá yọ̀ fún tọjọ́ ìbí rẹ̀ tó tún kò láyọ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe agbátẹrù àpèjẹ yìí fún ìmọrírì wọn. Ó wá lo àkókò ọ̀hún láti sọ fún wọn wípé òun ò ṣetán jókòó sọ̀rọ̀ pọ̀ tàbí ṣàṣepọ̀ pẹ̀lú olóṣèlú kan tàbí ẹgbẹ́ òṣèlú kankan fétò ìdìbò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun eléyìí tí ó wáyé lọ́dún 2026, tó sì ń jẹ́ kó di mímọ̀ fún àwọn alátìlẹ́yìn rẹ̀ wípé pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run, àwọn làwọn ó dìbò wọlé sílé ìjọba lọ́dún 2026. Kò ní jù báyìí lọ fún ti àkókò yìí lórí ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì kẹrìndínlógún tó kalẹ̀ sí Àwọ̀tán nílùú Ìbàdàn. Orímádégún Àyìndé ló ti ń ròyìn. Ó tó dìgbà kan náà. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.